ẹ̀yin tèmi ó yá ẹ sáré gbọ́ item yìí. Ọba orin ò fẹ́ wàhálà mọ́ kì í ṣe bàbá jẹ́jẹ́ ṣùgbọ́n kí bàbá ọba jù wọ́n máa tó bínú èèyàn á ti kọjá èèkọ̀ borin tó tàbùkù fún ẹ. Messiah kí ló dé? Ó yá ẹ jẹ́ ká sáré check ẹ jẹ́ ká jọ wò ó. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ like ẹ share ẹ dẹ̀ comment ta ló paná jù, ta ló tanná jù, ta ló ṣáná jù nínú àwọn bọ́ìsì Ọba Orin Jàkí Òṣùpá yìí. Gbogbo wọn náà ta lẹ́nu o bọ́bọ́ Messiah yìí Ọba Orin ní ṣe kò kí n ṣe bàbá jẹ́jẹ́ àbí Paso ni bàbá jẹ́jẹ́ àbí. Ó yá kò ní bàjẹ́ fún yín, one love. Ó yá jẹ́ ká lọ. ẹ̀yà ìjẹ́lẹ̀ sẹ́lẹ̀ yóò bá àdàbí kọrin wọ́n ní orin fújì yìí kíbíkíbí níláyé ẹ̀yìn tó ti tẹ̀lé yóò mú kọ́ máa tó lè kí kọ́ àbíkú ní ilé ilé dàbí torí tàbí nílábí kọ́ bá ní Yorùbá òmìnira gẹ́gẹ́ ló ń pa yìí nínú orin ìyàlú sáká ló máa borin sọ́nà òun òun lónà ló fowó yọ lápò àlùjọ náà ni ló máa fi yàgbá nìyó pẹ̀lú àtẹwọ́sọ bá gbórí tó fi wá àwọn ìjọba olórí wọn tún ní kábẹ̀sí wọn ní báwo kájúlù ṣebí yíyá ní ọmọ àyà gbọ́dọ̀ ní kẹ́ni tó bá ti ń pè lólórí sápè lólórí tó máa ra rẹ̀ lólórí kọjá sí sílẹ̀ yìí kéde pàtàkì rẹ̀ kọjá ìwà kálọ̀ sínú ìmọ̀ orin. Mo ti kọrin náà mo ní bá ní tí ó bá rí mi gbọ́ mi rí èmi náà gbé mi ní rí ẹkùn ọmọ Òṣùpá alábọ̀ọ̀sẹ̀ orin ọba ló láàgọ́ mi wúrà òṣèré mọ́júlù mẹ́wòó ní ọ̀tẹ̀ mẹ́múyá ẹ sábà gbọ́ sẹ́rò òbòrin wá sọ̀rọ̀ sí létí bẹ́ẹ̀ bá fi sọ̀tẹ̀ bó ṣe rí ẹ̀rọ ní fáyé wọ́n máa fẹ́ gbẹ́dùn bóni ṣe lọ́lọ́ọ̀nà ẹnu tiwa arógún dára bẹ́yìn ìbálẹ̀ kọ́lù òní tiwa kẹ́mẹ́ jẹ́ gbẹ́dùn oríṣiríṣi ní ìkànnì tiwa ìdílé ló máa ọba ló láti àdúrà o àlùmọ̀ ìgbàlè ní sí àmì ìdòwò wa. ọmọ lọ́la ọba yóò wà lórí ìdánwò àbí ẹni kí àwọn ọmọ ẹ̀ máa wọ̀. ọmọ mi náà ni wàá gàjú mi náà láṣẹ ìdùnnú tó gbóyún lọ́wọ́ gàjú mi náà èmi náà ló wá sẹ́yìn àwọn aláṣíwájú mi. Òṣùpá yẹn ṣe kan bàbá kákìrù tí ẹ bá sọ láyé ọmọ látọkùn bọ̀ bóyá làwọn rí lóògùn wa tó bá wà wáyé. Òṣùpá yẹn ṣe kan bàbá Súléyàtù Òṣùpá yẹn ṣe kan bàbá kákìrù tí ẹ bá sọ láyé ọmọ látọkùn bọ̀ bóyá làwọn rí lóògùn wa tó bá wà wáyé. Gbogbo àwọn dáàbò bẹ́ẹ̀ ká máa Òṣùpá ọmọ mọ́súrì ọmọ ọláyẹyẹ oníbàdàn ọlọ́lọ́mọ bá fi ṣe olúwa bọ́ àti ẹ̀pọ̀ tó jẹ́ májókòó lọ́la tí omi wa bá sì wá ń pọ̀ ẹ̀bí tó ti tó àmú ká má gbàgbé orísun ẹ̀ káyọ̀ sí ibi tó ti wá. Òṣùpá yóò ṣe kan bàbá Súléyàtù Òṣùpá yóò ṣe kan bàbá alákìrún tí ẹ bá sọ lára ọmọ lábẹ́kùn ọ̀ bóyá làwọn ìlòkùn àtọ́bá wà wáyé. Ẹ̀yin tí wọ́n kúkú táwọn ní orúkọ tó sọ mí lọ́jọ́ ìṣúná orí kì í sára àbí àbísọ́ sára dé kúnlé. Mr. Bábẹ́ sọ̀rọ̀ orúkọ olókìkí táyé pé mi tí mo bá gbà sí àná wọn lọ pẹ̀pẹ́ ìbò àfẹ́tì ní bákọ́rin. Ẹlẹ́yẹ̀ wà ká fi lè ṣe ọba. Bàbá bí ń tún kọ́mọ lé ìgbà ayẹyẹ Ọba Orin Òṣùpá ọmọ Àyìndé Barrister bàbá bí ń ṣe ìyẹn dá. Àlàjì Òṣùpá bíkíbíkí dájú wá bàbá ọlọ́mọ tó pọ̀ tí wọ́n ń sọ Àlàjì Òṣùpá tó máa ń gbádùn rẹ bí kò ṣe gbádùn sí gbádùn nígbà káláwọ́ nígbà ká ṣe fàájì bàbá òkì sóòrè tó wó rẹ àná níta kan àwọn ọ̀tá rẹ nígbà tí iná táwọn ń jó wúyù ẹ̀ tálẹ̀ tí wọ́n rán lọ́wọ́ ó ń tabá pé ló máa wò dọ́là. Bí o sì fóun ní ilé ayé yìí ní olóògbé lẹ́yìn sí ẹ̀gbọ́n náà ilé ayé yìí bá òògùn rẹ̀ dá sí i. Èyíkó tó ṣe fóun ilé iṣẹ́ wọn ò ní bàjẹ́ o kájú máa dúpẹ́ lọ́wọ́ gbogbo etí níyàwó tí ó bá táwọn ta ló fẹ́ tún fóun ayẹyẹ wà o. Àbí wọn lẹ́ni bá bí àná bí ìyàbẹ̀ sóyún lọ́rọ̀ wọn mórí. Ẹni bá bẹ̀rẹ̀ ànábì yàbẹ̀ sóhun lọ́rọ̀ ọmọrin. Ọkùnrin lànábì tó láwọn sàbẹ̀ kan. Lórí ayélujára wọn lọ bí mílíọ̀nù kan. Lórí lẹ́lẹ̀ ọlọ́gbọ́n wọn ò ló ń kà.
ṣùgbọ́n kí bàbá bá jù wọ́n máa sọ bínú èèyàn ti kọjá iye kọ́kùnrin tó tàbùkù pẹ́. èmi lànà nípa iṣẹ́ ọmọ Òṣùpá. àlẹ́ mi bá bẹ́ àná bí abẹ́. ṣòun lọ́rọ̀ borí. ẹni bá bẹ́ àná bí abẹ́. ṣòun lọ́rọ̀ borí. ọkùnrin àná bí tó láwọn sáadé kan lórí ayélujára wọn lọ bí mílíọ̀nù kan lórí ẹ̀ẹ́dẹ̀ ọlọ́gbọ́n wọn ò ló ń kà ṣùgbọ́n kí bàbá bá jù wọ́n máa sọ bínú èèyàn ti kọjá iye kọ́kùnrin tó tàbùkù fẹ́. mo kọrin sanwó níta bá sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn mi àníta bá sọ̀rọ̀ tàbá sọ̀rọ̀ mú mi mọ́ ọ̀tọ̀ tó tọ́kọ́ ọkùnrin tàbí Jésù súnmọ́ wa àwọn òwò àdọ́gba kò fẹ́ wàhálà mọ́ kì í ṣe bàbá jẹ́jẹ́ o ṣùgbọ́n kí bàbá bá jù wọ́n máa sọ bínú èèyàn ti kọjá iye kọ́kùnrin tó tàbùkù fẹ́. mo kọrin pọ́mọ tó yà bá lẹ̀ bí o bàbá mi Òṣùpá. àlámọ tó yà bá lẹ̀ bí o ọmọ tó yà bá bí ẹ̀yà sáré yóò máa jọ èmi lọ́mọ Òṣùpá tí mo tó yọ Òṣùpá àwùjọra lójú níbi kálórí máa ní kálórí kọrin káyé máa gbọ̀gbọ̀ púpọ̀ káwọn kọrin gidi láwùjọ èèyàn gidi orin tó máa wúlò tí kò máa ṣe èèyàn kan sáré bí wá sí tó máa wà ra èèyàn dáhùn. ṣe èmi ò ṣe bàbá gẹ́gẹ́ ò ṣe bàbá gẹ́gẹ́ ó ti pàṣípà ní bàbá gẹ́gẹ́. alábí ọba ní Òṣùpá èmi ṣe bá mo sì máa fórí nǹkan tí mo mú jẹun tí n bá ṣe bá Òṣùpá tí mo fẹ́ fi kú ṣe bá wà lólóhùn ìjìnlẹ̀ tí mo mú kọrin. ọba orin Òṣùpá èmi ṣe bá mo sì máa fórí nǹkan tí mo mú jẹun tí n bá ṣe bá Òṣùpá tí mo fẹ́ fi kú ṣe bá wà lólóhùn ìjìnlẹ̀ tí mo mú kọrin. torí pé kí n lámọ̀ ká tó mẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tí a bàbá lámọ̀ ká tó bá wà làgàtọ̀ ló ṣe yẹ ká mẹ́tọ̀ fáwọn tó làgà ti jẹ wá. ọba orin Òṣùpá èmi ṣe bá bó ṣe bá borí gangan tí mo mú jẹun tí n bá ṣe bá Òṣùpá tí mo fẹ́ fi kún ṣe báwọn ní olówó ìjìnlẹ̀ tí mo mú kọrin. alájẹ yìí ti tó yàtọ̀ èyí tó ti yàtọ̀ gidi sí tèsí tuntun tó lè lè yóò tẹnu bọ́. gbogbo eré nílò òde òkà jíjà ẹ ti máa dojú tẹrun ilé alágbọ̀n ìgbẹ́ nílé ikú orí bí ìgbẹ̀wò ẹ̀ ti ṣe àdìjọ tó yàtọ̀ ẹgbọ́n bá òun ẹ̀ ṣe fẹ́ sí o ṣùgbọ́n àtàṣà tí ó jọ nìkan kan wọn nínú ọmọ bá lọ́dọ̀ wà ní ọtí gbọ́. Òṣùpá ń ṣe kí àní ṣàṣàrẹ́wà ìjọba bàbá ń bàrí jáyì ìmísí bàrí làwọn fẹ́ lára sàrí kiri o ìmísí Òṣùpá tí gbogbo ayé lè ní wọ́n ní mo máa kọrin bí sáyé yìí Òṣùpá wọ́n ní mo máa tètè bí olóòfin máa kọ́kọ́ àwọn ọmọ kábíyèsí ká má ṣe takora wa èèyàn làṣà kì í gbòòlò ọgbẹ́ rẹ̀ kì í gbòòlò àṣà lùkùlùkù gbùgbù eré kí ilẹ̀ yá bẹ́yẹ̀ ṣe tẹ́yẹ̀ ìṣòwò ẹ̀yẹ tábà ń bára ṣe ká mọ̀ bára sùn títọ́ ọmọ ṣàkíní ni mo máa yára gbọ́rọ̀ mo máa lọ́ra fèsì ọ̀rọ̀ ẹ̀yìn tèmi yá lóní sọ́kò lókè ìṣàlẹ̀ òkè sáwọn náà ní ìgboro òkè òru àwọn lọ́la gégúnlẹ̀ o ọtún lọ́la kí ní tẹ̀tọ̀ fi wọ challenge o àwọn ọmọ ìdí alágbádá omi oníbùbá yìí.